àṣírí ńlá lè tó kílẹ̀ ńlá kọjá mà. Kọ́sí ńlá kọjá ni pé ó ní ẹ̀gbọ́n rẹ̀ nìkan tí mo fẹ́ ní upper last year. A fẹ́ra ju oṣù mẹ́fà lọ tí ó fi gbé kọ́ọ̀lù mi mọ́. Ìgbà tó wá di last year June mo pàdé ẹlòmíì. Àjọ ń fẹ́ra kódà a ti pé ọdún kan. Ẹni yẹn ti lọ mọ àwọn pẹ́rẹ́ǹtì mi. Ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ẹni yìí kò lè ṣe ilé ọkùnrin. Nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ rárá. Ẹni diabetes gbogbo nǹkan láti ṣe tí ẹ̀ tí kò ṣiṣẹ́. Ṣùgbọ́n láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni ẹni ẹ̀gbọ́n rẹ̀ mi yẹn àti ìyá ẹ̀ ti ń bẹ̀ mí padà pé kí n jọ kí n fẹ́ ọmọ wọn padà kí n jọ. Pé gbogbo obìnrin tó dé ń pàdé gbogbo wọn kò sí tó wá òkè nínú gbogbo wọn. Bí kọ́ máa yan àlè kọ́ máa ṣe gbogbo ẹ̀. Ẹni tí mo dẹ̀ ń fẹ́ ìkẹrì ó ti bímọ mẹ́ta tẹ́lẹ̀ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ti wà yunifásitì. Èmi kẹrì ọmọ ẹ̀yọ̀ kan ni mo bí tẹ́lẹ̀. Ọmọ mi ti pé ọdún méje ní oṣù yìí. mò ń gbọ́ yín mà. Ẹni yẹn kẹrì 55 years. Èmi ṣe pé 35 years yìí. Wọ́n á ní pé kẹgbà mi lámọ̀ràn mi nǹkan tí màá ṣe. Torí ìwé ẹ̀ ń bẹ̀ mí pé kí n jọ kí n fẹ́ ọmọ òun padà. Ó dẹ̀ ti serious ó máa fẹ́ mi. Ó máa ṣe ìyàwó fún mi. Ó máa ṣí ṣọ́ọ̀bù fún mi. Ó ṣáà ń sọ gbogbo ẹ̀ṣà. Ó dẹ̀ ti change. ẹ gbọ́ tó. ẹ ń tẹ́ ẹ wà lọ́dọ̀ ẹ̀ ń sìn yẹn ó tọ́dún mẹ́rin tẹ́ ti wà pẹ̀lú. Àṣọpọ̀dún kan lóṣù tó kọjá ni. ẹ mọ̀ tẹ́lẹ̀ bí kò lè ṣe rárá kó tó di pé ẹ kó lọ sínú ilé ẹ̀. Mi ò mọ̀ tẹ́lẹ̀. ẹ̀yin méjèèjì ẹ tí mọ jàlùbọ́sà ara yín tẹ́lẹ̀ kó tó di pé ẹ lọ sínú ilé ẹ̀ kó tó di pé ẹ kó lọ sínú ilé ẹ̀. Rárá. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe ló sọ fún mi pé òun ò kí ní sáré bá obìnrin lájọṣepọ̀ bẹ́ẹ̀. nígbà wá dénú ilé ẹ̀ tẹ́ wá rí pé kò lè ṣe yẹn pé tí ó fẹ́ yín kò lè ṣe o ṣó ti yé yín mà tẹ́ ẹ débẹ̀ kí lẹ wá ń ṣe ń bẹ̀ ẹ jàlùbọ́sà ara yín kó tó di pé ẹ lọ ẹ wọlé ẹ wá wọlé ẹ̀yin náà dẹ̀ ní adélébọ̀ lẹ́yìn náà single mother níyín àbí ọlọ́mọ kan ìgbà tẹ́ ẹ wá lọ fẹ́ ẹ tẹ́ ẹ lọ fẹ́ yẹn mà tẹ́ ẹ dénú márèèjì yẹn kò lè fẹ́ yín ṣùlọ́kà náà ṣó fẹ́ yín ṣùlọ́kà mà. Rárá kò fẹ́ mi ṣùlọ́kà ó kọ̀ yọjú sí lápọn kan mú lọ lé pé ẹni tí mò ń fẹ́ lélẹ́yìí. arábìnrin àdúgbà tẹ́ wá dénú márèèjì tán sẹ́ tẹ́ rí pé tẹ́ ẹ fẹ́ ò lè ṣe kí lẹ wá ṣe ń bẹ̀ lóyún ní point ni ẹ jàlùbọ́sà torí pé ẹ fẹ́ra yín gbẹ wá fẹ́ra yín tán tẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ rí pé tẹ́ ẹ gbèsè tẹ́ ẹ fẹ́ single mother dẹ níyín pé kò lè ṣe kí lẹ wá ń ṣe. Mo ń rò pé bóyá ó máa tábà ṣègbìyànjú lọ́sùn lóṣù pé gbogbo nǹkan máa dá ṣùgbọ́n gbà tàbí rí pé gbogbo ìgbìyànjú tí mo ń ṣe bákan náà ni. ọdún kan sẹ́yìn báyìí sì báyìí tẹ́ ẹ ti wà pẹ̀lú arákùnrin yẹn kò sí láṣẹ wò báyìí. Bẹ́ẹ̀ni. nǹkan mọ̀ ti dé báyìí wọ́n ló mọ̀ aṣáánú mi lórí ètò báyìí àwọn tí mò ń gbọ́ ìwé akémi máa gbọ́ orí ìgbésí ayé mi máa ní o. ẹ jẹ́ ń sọ kankan fún yín lórí ètò yìí single mother ni yín àbí ẹ tẹ̀dẹ̀ fẹ́ náà ni àgbàlagbà làwọn náà àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. ẹ mọ̀jà tanra wa orí afẹ́fẹ́ la wà yìí ọlọ́run kò ṣe ìsìnú church ìdẹ̀sí mosque orí afẹ́fẹ́ la wà yìí kò sí ẹ̀yin tèmi tẹ̀ wá lórí péjì kan nìyí at Prince 89.7 FM àti Orúmẹ́ni Ọ̀wọ̀ TV ṣó possible kí ọkùnrin kó fẹ́ single mother kán dẹ̀ wá gbéra wọn sínú ilé pọ́n fẹ́ fẹ́ra wọn ọ̀hún ti fẹ́ra wọn ṣó possible kán mọ́ jẹ̀lùbọ́ sára wọn kó tó di pọ́n gbéra wọn sínú ilé ní comment section jẹ́ máa dá mi lóhùn bẹ́ẹ̀ ṣó possible nígbà tí yẹn ò ti ṣẹlẹ̀ yẹn ó kan àyà rẹ̀ Jésù ń gbé ni àbó kan àyà rẹ̀ lànà bí gbé kò possible láyé ẹ ṣìra yín láṣọ wò kó tó di wípé ẹ gbéra yín sínú ilé ẹ mọ̀jà tanra wa kankan mọ́ ṣé ń wá èmi ni nígbà tí yẹn ò ti ṣẹlẹ̀ ìtẹ̀mí ó sọ lélẹ́yìn máa o ìtẹ̀mí ó sọ lélẹ́yìn o. Yes sir.
ẹnìkan ń bẹ̀yìn tẹ́lẹ̀ ní kò bẹ̀yìn tẹ́lẹ̀ yẹn mi ò kí n tú igi lórí ètò a kì í tú igi lórí ètò yín ẹjọ́ torí Ọlọ́run ẹ kì í ṣọmọdé 835 ní ngbẹ̀dẹ̀ wọnú márèèjì yẹn bẹ́ẹ̀ bá tẹ̀ bá yín ṣe nǹkan kó tó di pé ẹ fẹ́ra yín ngbẹ̀dẹ̀ wọbẹ̀ oṣù kìíní kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá kọkànlá nígbà wo lẹ ti mọ̀ tí ẹni yẹn ti wà lẹ́nu wípé kò lè ṣe ìgbà wo lẹ ti mọ̀ tó ti wà lẹ́nu ẹ̀. ó ti tó bí oṣù márùn-ún sùn. oṣù márùn-ún bíi báwo ibi tẹ́ ẹ sọ ní pé kò sí láṣẹ wò rí. bẹ́ẹ̀ni gbogbo tóyìn bá mẹ́ka tán tí mo ní rárá kò tí yà rárá kò tí yà rárá kò tí yà. ní tí màá sọ fún yín lélẹ̀ mà tó bá kọjú sí yín kẹta tó bá kọyìn sí yín kẹta tó bá kẹyìn nìkan tí ara yẹn pa ṣé ẹ ti gbọ́ mà èmi ò rí pé wàá nú márèèjì bẹ́ẹ̀ yẹn wọlé yẹn. arábìnrin má bínú ẹnu mi ò gbà ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn irọ́ wà nínú ọ̀rọ̀ yẹn irọ́ wà nínú ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn á dẹ̀ dákẹ́ jẹ́ olótìtọ́ síra yín mà ẹ mọ́ tanra yín jẹ mà irọ́ wà nínú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mà á dákẹ́ jẹ́ olótìtọ́ síra yín torí Ọlọ́run kì í ṣíwọ́ ọjà san fún èèyàn.